àbá kékeré. Naam. Àbá kékeré. Naam. Tó bá ṣe náà máa sì ní rí. Nǹkan tí mo fẹ́ sọ fún ọ ni pé mo fẹ́ rìnrìn àjò kó o dilé mú. Alógunmọ̀lẹ̀ dilé mú bò. Ilé wo lẹ lọ? Mo fẹ́ lè ṣe bísínẹ́sì nílùú kan yìí. Ẹ fẹ́ lọ ṣe bísínẹ́sì. Alógunmọ̀lẹ̀ irú bísínẹ́sì wo lẹ fẹ́ lọ ṣe ní ọ̀hún tẹ̀lé sílẹ̀ yìí tẹ̀jẹ̀. Sọrí bísínẹ́sì tí mo fẹ́ lè ṣe yìí bísínẹ́sì wọn dá mi lójú jù bẹ́ẹ̀ lọ kí n lè ṣe ń lu ìlú ìkan wa. Alógunmọ̀lẹ̀ dandan ká lọ ìlú èbó tá tó rọrọ o. Pẹ̀lẹ́ àkọ́kọ́ náà èmi ò lọ ìlú èbó àmọ́ ń gbà mí kì í ṣe gbogbo nǹkan ló lè ṣe ń lé tí ó fi fọ̀ rẹ̀ kò rọrùn lànà bíbí fi mọ́ kálẹ̀ ló fi lọ Mọ̀dínà ní kémi náà jáde ńlé kí n wá bí ó ti dà lọ. Ṣé ti gbọ́ owó tẹ́lẹ̀ fi ṣe bísínẹ́sì ń bẹ̀? Owó rèé mo ti rí owó tí mo wá rí yìí owó ẹlẹ́hà ni ẹ̀gbọ́n ẹlẹ́hà ló fún ẹlẹ́hà òun mo gbé tí mo fẹ́ fi ṣe bísínẹ́sì. Alógunmọ̀lẹ̀ ẹ̀gbọ́n ẹlẹ́hà fẹ́ fi ṣe bísínẹ́sì kí ló dé tẹ̀jú tẹ́lẹ̀ tó lo ara wọn tó fi ṣe bísínẹ́sì fara wọn. Òkèèrè ọmọ kékeré ń dààmú rẹ̀ sórí tẹ́lẹ̀ a bá fi owó yìí ṣe bísínẹ́sì fún ara rẹ̀ ẹlẹ́hà ó rèrè tó pọ̀ yóò sì lówó jù mí lọ ó sì mọ̀ pé tóbi bá ti lówó ju ọkọ rẹ̀ lọ ẹnu ò ní ká mọ́ ní. Ẹ̀yin náà wọ̀ nínú àwọn ọkùnrin tẹ̀fẹ́ díyàwó wọn ní lárí. Èmi kó mọ̀ ní lárí o àmọ́ kó mọ̀ ju tèmi lọ lèmi ń wí. Alógunmọ̀lẹ̀ kí ló sọ tí ó dùn ún síbí ìyá kan jíjá ó lówó ju ànábì lọ ó sì gbà fún ànábì. Onítànyà àtàdíjà àtànábì ó ní àtàwọn kọsọ́ lọ́hùn kì í ṣe àwọn lèmi àtàlẹ́ àkọsọ́ lọ́hùn o tí owó olè fi yín òwe rárá. Alógunmọ̀lẹ̀ táyé mo bá yín sọ́dẹ̀ ní gbọ́nù. Alógunmọ̀lẹ̀ irú bísínẹ́sì wo lẹ fẹ́ lọ fi ṣe gangan? Supreme fantastic wọ́n ń pè àwọn èèyàn ti ń rí owó lára supreme fantastic. Tí mo fẹ́ gbá yín. Wọ́n gba èmi àbálàkùlì lálùbí àdéhùn dábòwò àdéhùn ó mọ̀ mí àfa wà ọpọlọ tó ń bẹ. Alógunmọ̀lẹ̀ ẹ jẹ́ wò dáadáa. Kò sẹ́ni kankan tí ó gba mi fọkàn balẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀ àmọ́ bí mo ti fẹ́ kún un lé ní sí ìsọfẹ́lẹ́ ha o kì í sì ní o máa ń sọ fún àmọ́ jẹ́ ń kún un lé tán tí n bá kún un lé tán tọ́nà mi ti jìn tó bá bí ọ ò lè sọ fún un sórí ọba àwọn onísìnyí. Gàdá bá ti rí náà ló ń jíṣẹ́. Lọ́ya tọ́jú ilé àbá kékeré tọ́jú ilé. Ṣé òní wá sí mi ni? Ilé sí. Dídé kò sí mi. Ìyá mi ń sun lè mi. Bá bẹ́ẹ̀ ló lè. Ìwọ náà mo ṣàgbákò báyìí wọ́n lọ ẹ̀jẹ̀ mo ṣẹ̀fẹ̀ gbà báyìí. Abáyé kéré. Ẹlẹ́yà kí ló ṣẹlẹ̀? Abáyé kéré mi fẹ̀ mọ́ mi rẹ̀ kí fẹ́ sọ. Ẹ calm down kí ló ṣẹlẹ̀? A ní mo gbọ́ owó tí mi lé nínú ìpínlẹ̀ alábàáwọn mi bí. Alógunmọ̀lẹ̀ ló gbé. Lọ́kùnrin gbẹ̀mí lọ́wọ́ lọ. Àdìsọ bẹ́ẹ̀ ni tẹ̀lé mọ̀ lákọ̀ mọ́ wọn lébi mọ́. Èyí gbẹ̀mí lọ́wọ́ lọ, ó ní kí n má lákọ̀ mọ́ lórí mọ́. Bí bá rí ìtọ́bẹ̀yẹ kí n lápá kọ́ mọ́ lórí. Ibo ló tẹ̀ wá wà báyìí? Ibo ló wà? Táyé sọ̀rọ̀ yìí, wọ́n ti dẹ́kun. Ó dẹ́kun? Àlẹ́ ẹ̀jẹ̀ wọ́n sọ fún mi. Ó dẹ́kun. Kí ni wọ́n láti tẹ̀mí? Ìdíje alábìrì fàmì lẹ́yìn. Wọ́n sí ìwé kankan. Kí wọ́n á lọ láti tẹ̀mí bẹ́ẹ̀? Bákan ẹ pé wàhálà mẹ́kún mọ́lá aṣọ ẹlẹ́lẹ́ha ẹlẹ́jẹ́ òun lè tètè ń ga. Wow, pátápátá la fà ló ṣàgbáàkó. Sir, ṣé ilé iṣẹ́ wa Supreme Fantastic we elevate your income and we specialize in wealth multiplication. Abinayala. Welcome, sir. Come in. Welcome to our office. Thank you. This is where we manage. Ẹ má worry, ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́ báwo wà ní sọ́nà yẹn ò jùkẹ́ tó débi. Àti máa bí ìbáwí nira o. Ó le gan kò yí sí. Àmọ́ mo mọ̀ pé ọ̀nà ọ̀lẹ̀ yìí jìnnà, ọ̀nà àlùbáríkà yìí jìnnà, ọ̀nà ọ̀la nílé. Mo ní dandan ìdánwò gbọ́dọ̀ mọ bíbí. Mo sì bá tó gẹ̀ẹ́tì yín. Ẹ pẹ̀lẹ́ sà. Ṣé owó yẹn ti wá pé báyìí? Ó ti pé. Okay. Àmọ́ àwọn àlàyé tí ń gbọ́ ń pa yín kì í yé mi dáadáa. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ kó yé mi kí n lè mọ ibi tí mo fẹ́ kẹsẹ̀ bọ̀ kí n lè mọ ibi tí mo fẹ́ dúró sí. Torí owó tẹ́ ẹ rí yìí owó ẹlẹ́yà ni o. Mo gbà lọ́wọ́ rẹ̀ ni o. Kò sí wàhálà. Káàdì ṣe bísínẹ́sì kárẹ́rẹ́ bẹ́ẹ̀. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa bíbá yìí nǹkan tí àwa báláwa máa ṣe làwa ń ṣe àwọn ń ṣe báyìí gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ òun náà ni nǹkan tá à ń ṣe. Bí èlò wa ni owó tí ẹ gbé wá. Owó tó pọ̀ ni o
Èló ni? 500,000 ni. Owó ẹlẹ́yà sì ní bẹ́ẹ̀ sẹ́rí yìí. Ó gbà lọ́wọ́ rẹ̀ pé ká fi ṣe bísínẹ́sì ni. Ṣé 500,000 yìí? Ẹ wá máa fi padà wá bí ọ̀sẹ̀ tó ń bọ̀. Tí ẹ bá máa rí bí 10 to 15 billion. 50 billion. Ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ ní. Bí mo bá rò pé ká tó ń bí tó báyìí ni, ẹ fi sọ fún mi yín ta mọ́sálásí wa. Ìṣẹ́bí kí ló lò wọ́n ní ta mọ́sálásí yín ta mọ́sálásí tó talẹ̀ rẹ̀. Ebi tá a bá ti rówó tán, á tún kọ́ mi fún wọn. Ẹ yóò bí mí náà. Inú ò sọ fún mi pé yóò tó yìí. Ẹ calm down. Ìgbà tẹ́ ẹ̀ ṣe báyìí, àwọn tó ń gbé jù bẹ́ẹ̀ lọ tó ń gba bí 300 billion kọ́. Ẹ calm down. Ṣé rí ẹni tó wà ń bí báyìí? Lọ́wọ́ mi, ilé-iṣẹ́ wa yìí ló ti là. Òun ni client àkọ́kọ́ ta ni. Àwọn ọ̀tẹ́dọ́là àwọn Dangote náà jọ ń ṣe. Ẹ̀yẹ́ ìgbà yẹn fi ṣe motivation. Tọ́lẹ́lẹ́ fi ṣe next of kin. Torí owó tó wà lẹ́yìn lè dáná tán o. Alùpùpù fún yín pé ilé ìnáwó yìí tán. Ta ló gbẹ̀ fún yín? Ìlú next of kin kankan o. Ìlú next of kin kankan. Gbogbo dá owó ìlú tán. Gbogbo tẹ́bà akọ̀yà yìí. Afálákúlì ni. Kí lorúkọ yín? Afálákúlì. Sọ́ni mi ń kọ́. Èwo lẹ̀ ń pè báyẹn? Orúkọ bàbá yín. Afálákúlì ni ẹ kọ síbẹ̀. Síbà mi ló bá náwó ni. Àdírẹ́sì yín kọ́. Àdírẹ́sì bá tó fún yín ládírẹ́sì ó pọ̀ lé wa wọ́n fẹ́ mọ̀ bó bí sẹ́wọ̀n sí ń lọ. Àbá tó pọ́pùlà ní mí ń lọ ni mo gbajúmọ̀ ẹ bá ti wọ̀ lọ́rin ẹ bá ti bẹ̀rẹ̀ Afálákúlì kò sí lòdù Afálákúlì náà nìkan sí ní àdírẹ́sì. Skúù lẹ lọ. Mi ò lọ skú. Kéwú làwa ń ké ń lọ ni. Ilé kéwù lẹ wà lọ. Ṣùgbọ́n tẹ́lẹ̀ àdàbí. Bó ni yẹn wà? Ìlọrin náà ló wà á. Fún nọ́mbà yín kọ́. Yóò 081 66 98 12 70. Àti document gbogbo information yìí. Ẹ ṣeun. Ká tó wá proceed. Pákéjì tó wà nílẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ 10 billion àbí 50 billion nìkan o. Obìnrin tún bá wá. Àwọn obìnrin láìláìláìlá sallallahu alaihi wasallam. Àwọn òṣèlú yóò fún mi tẹ́lẹ̀. Àmọ́ irú yín kọ́ ni pákéjì yẹn wà fún. Ẹ mọ̀ pé ẹ̀yin ní ìyàwó yín ló lówó tẹ̀yìn gbé wa. Ẹlẹ́yà yín ló lówó. Àní lè fún yín lóbìnrin. Kí ló dé tẹ́mi ò ní di obìnrin? Ẹ gbọ́dọ̀ yọ kú kí ló dẹ̀ ń ṣe báwọn? Arábìnrin oore ló ṣe fún yín. Ṣé tí wọ́n fẹ́ gbóbìnrin lọ ka mọ́lẹ̀ ni? Kí lẹ̀ ń ṣe báyìí? Ẹlẹ́yà tó ń ṣe mí lóore tó gbówó yìí fún mi. Ọ̀tọ̀ ní nǹkan mí tàbí ṣẹ̀ṣẹ̀ oore fóònù. Sẹ́ni ká fẹ́ yàwó méjì wọn là ń pè mọ́síná kéèyàn sì ṣe mọ́síná súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ni. Ẹ̀kọ́ ọmọ wọn jáde. Ẹ farabalẹ̀. Arábìnrin tá à ń sọ yìí òun ló ṣe yín lóore òun ló gbówó fún yín. Kí lẹ̀ ń sọ? Alẹ́ ní nǹkan mí tàbí ṣe lóore. Mọ́síná súnà nàbí ni wàásù lásán wà rúbá ha. Anabi Sulaimana àkọ́kọ́ inú tọ́lọ̀ fi kẹ́ obìnrin wà ń bẹ àtọ́lá owó Sulaimana lèmi náà ń jẹ́ lákọ́bù mi ní lákùlì tẹ́ fi ń pè mí hùn mọ́yọ́ tóbi kó mẹ́ kọ́dà àti tí owó wẹ̀yìn àbẹ́yìn náà wà ní àwọn obìnrin tí ihun fún wa ni. Tẹ́ bá fẹ́ kò sí wàhálà. Mo fẹ́ wàhálà yìí mo fẹ́ yà sí. Ẹ bá wa gbé ọ̀sán. Ẹ ti fẹ́ gbà náà. Ẹgbẹ́ wa ìfarabalẹ̀. Ẹgbà. Ó jẹ́ kí n confirm. Mo tó fa sọ wé ni kán lè má mọ̀ pé owó mo fi sílẹ̀ mo tó fa sọ wé. Mo rí bẹ́ẹ̀ ẹ ṣe gbọ̀ntà ní sà. Kẹ́ lè mọ̀ pé ó ti dá fún yín tẹ́ bá ń gbọ́ supreme ẹ máa ní fantastic. Supreme. Fantastic. Thank you very much. So ẹ má pẹ́ dé ní next week o ẹ má pẹ́ dé torí tẹ́ bá pẹ́ dé ẹ lè má rí cash gbà. Then kí n tó gbàgbé ẹ máa wọn Ghana must go ńláńlá pátápátá yẹn ẹ ra bí 10 dání kẹ wá kó àwọn ọmọ tó máa bá yín. Kó àwọn ọmọ tí ó bá ń gbé ìmílẹ̀ nídìí nǹkan mi máa yá. Ẹ lè dá gbé. Wọ́n á ní gbé Ghana must go wa àwọn èèyàn mọ̀. Àlìkínbà yìí mo jogún rẹ̀ lọ́wọ́ àpá mi ni kò sí tí n lè fi kónú ayé òun ní fi kó nǹkan mi. Kò sí wàhálà ẹ̀yin náà lẹ lówó. Tàbá ti mú lọ́sẹ̀ tí ń bọ̀ kẹ́yìn náà máa bá a lọ lọ́sẹ̀ tí ń bọ̀. Kò sí wàhálà.
ẹ̀yin náà wá fantastic. Yes, sir. Thank you very much, sir. So very fantastic. káwa kó wa lóko báyìí bó ṣe rí ire o ẹ̀ẹ́dá mi mo dúpẹ́ o. salamu alaikum o salamu alaikum. salamu alaikum àbá. aleykum salaam. ẹ dákun àwọn supreme fantastic tí wọ́n ń lo yàyín àwọn ní wà. àwọn níyà bí ara wọn bò ó. òkè ẹ farabalẹ̀ ẹ mọ́ sálọ nípa ará àdúgbò wọn wàá gbẹ́ iná nísìnyí torí wọ́n ti kó wọn àti kó wọn tán ẹ farabalẹ̀ dúró ẹ ṣe sùúrù ara wọn kọ́ yín nípa wàláhì ní sára wọn. èmi náà lówó lọ́dọ̀ wọn ni. ó ti dòfo tí nítorí wọ́n ti kó wọn gbájú ẹ̀ ni wọ́n gbáyàn ni sẹ́yìn tẹ́ bá sì tètè tún kó bí wọ́n farabalẹ̀ á gbẹ́yìn náà ni ó di ti yín nù. ẹgbẹ́ bọ́dà supreme fantastic supreme ọ̀pọ̀mọ̀jà rẹ̀ salamu alaikum tẹ̀lé náà bá mi supreme ó ṣàkàkẹ́ owó ẹ̀rẹ́ ayé yóò bá jẹ́ ní o super fantastic mo sì fẹ́ ṣàlàyé lẹ́wọ̀ yìí ẹlẹ́yìn ò sì gbọ́ pàá kí wọ́n á padà sílẹ̀ báyìí ní àlọ́ fẹ́ gbà mí gbọ́ wáyé. ṣe lọ́pọ̀lọ́ kan o àbí fújì sí lè wúlò ètò àìlọ́kì ni. ẹ̀ka ẹ̀jì àwọn ìyàwó kò sí wá ń gbòó ká lọ ká lọ gbowó káwọn náà rí sìgá fara. ọmọ ọba mo jẹ́rìí iPro kò lè fún wa lófo ó ti wáyé báyẹn iPro ìwọ náà ló máa ṣiṣẹ́ yẹn wọn ni mo bá wọlé tí mo la tá a fi máa ṣe kí n tá a fi máa tẹ̀ sí wọn la tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ìyá àwọn ó ṣàṣọ ọmọ ti gbowó. Assalamu alaikum. àwa ṣe lè wá ìwà ni ṣé àgbàfà lójú ẹ̀rọ àbórí láwà ní lórí wa. ṣé ìbá jọ sálásì ni. mo mọ̀ yí pé ẹ̀ ń sàfà àpá tí ìṣe ń wò yìí ó ti yé mi yí pé ó lè ní í. kò ní bàjẹ́ fún iPro ajẹ́ rẹ̀ pàṣẹ ó wà ilẹ̀. ṣé ojú ẹ fọ orí bá a look responsible. torí ọlọ́run ẹ bá tó fi kó tara mi ẹ yà kó wọn gbá mi lójú ni. police area. ẹ gbá mi ni. àwọn supreme fantastic. ta ló ń jẹ bẹ́ẹ̀. senior master ti gbàgbé ní àwọn kejì wa náà ní sẹ́mọ̀ kí lẹ́yìn àwọn ló kàn. ó yà àwọn ọmọ ọba kò séwu kí ló fẹ́ ṣẹlẹ̀. ìdánwò àṣẹlẹ̀ ní pèsè ibẹ̀ sí rí mi owó ẹlẹ́hà mi òun mo gbé kú ilé àmọ́ ẹ̀yìn tó wá ṣẹlẹ̀ báyìí ni pé ilé gan ò sí padà sí bẹ́ẹ̀ ṣe rí mi àbálàlà ni mí o àmọ́ bẹ́ẹ̀ ṣe rí mi yìí àwọn aláṣà láti wa wọn ò ní ṣàánú yẹn àti tó yẹ bá ládàáwò. ókè tábàdánwò kan àrí. ó rọ̀ bó lọ báyìí tó bá ń gbọ́ ọwọ́ wa ṣe orí iṣẹ́. àwọn àbàdánwò kan láti ìṣẹ́jú méjì nísìnyí. ó ti dà sí ẹ̀rọ àbẹ̀wò òun gẹ́gẹ́ wọ́n fẹ́ jẹ́ kẹfẹ́ fi kàn mí. ọ̀nà táwọn àgbẹ̀ gbà ni pé ẹ̀lẹ́ kidnap mi àwọn abéèrè owó lálá lọ́wọ́ wọn ẹ̀yin ó yọ pàṣẹ tí èmi ló yọ pàṣẹ tèmi 70-30 èmi mo lè 70. ṣé ẹ kó máa lọ báyẹn. no ìdánwò fọ náà ṣé bí kidnapper sáwà láàrin àbí. ẹyọ wẹ ẹsùn óyá ẹ tí wọn ṣe ìṣàlàyé bí èdè jẹ máa dáná máa fẹ́ ẹ̀kẹ́. tí ó wà ṣẹlẹ̀ ní ipe. onígbèrè wà lórí ìdánwò fọ́ńtì ẹgbẹ́ mi. mo fẹ́ ní tẹ́ẹ̀rì wọ́n lọ́wọ́ ẹ ti ẹ̀ sí sùúrù. báwo rí ẹ ti ń tèmẹ́. ó jẹ́ jẹ́ sàlàyé tó àwọn bá wọn ṣe nìyẹn. ẹ ti ẹ̀ sí sùúrù. èmi sẹ́wọ̀n pé akẹ́fẹ́ fi tàn wọ́n ní o akẹ́fẹ́ fi tàn wọ́n ní o. ìwà gbọ́ píkà làwà ìwọ níbi ìdúmá táyé lọ. 777 34 64 28 54. Alifatiha. Àwọn kàríwò yìí bọ̀ wá o. hello. Tani sọ̀rọ̀. kò ní ìdíkẹ́ mẹ́ni tó sọ̀rọ̀ sẹ́yìn kò ní ìdíkẹ́ mẹ́ni tó sọ̀rọ̀. àwọn kidnapper ni a ti gbábà yín o. àbárakúlẹ̀ àbí kílẹ̀ pé àwa ti kidnap wọn o. Àbá mi ti lè kó. Ṣé bá mi lè kidnap àbá mi ti lè kó. ókè ẹrù pa ṣeré àbí ó yẹ gbọ́ fọ́ìsì wọn. Kí n dáhùn wọn.
báwo sọ̀rọ̀ kọ́ ni mo bá yẹ̀ jù bá. àbá kékeré èmi apá rẹ ni o. alẹ́kùnmọ̀lẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀sẹ̀. owó tí mo gbé kúrò lé wọ́n ti gbà lọ́wọ́ mi o àwọn olè ti gbowó lọ́wọ́ mi wọ́n ti tó kéèkì láàpù mi. tó ti yé fọ́ọ̀sì àbáyé náà lẹ ti gbọ́ yẹn. gbọ́ àṣẹlẹ̀ yín wáìnì mi ni. ọmọ rẹ bàjẹ́ o. Hello. owó gẹ́gẹ́ ni kókó ránsọ́ọ̀mù 6 million. ṣé 6 million wà ó. ó yá 6 million naira náà ni. 6 million nígbà wọn ti lórí kó ọ̀dọ̀ bá tẹ̀lé kéwù gan ló lè ta. ó dà kí lè rí o bá ṣe gbọ́. àwọn sọ̀rọ̀ kọ́ ni mo. àfa kékeré ojú ẹni tí ọmọ jẹ kó wá pa mí lọ́ba gbogbo àwọn láàfáàláfáà àti ọmọ jẹ ọmọ àṣàlátú kẹ́ wá bí 6 million yóò ṣe pé ẹ má jẹ́ òdì kankan. àwọn àgbẹ̀mí ẹ o. àwọn ènìyàn yóò pa mí ni àbá kékeré. ìbọn wà lọ́wọ́ mi o. ẹ jí fọlẹ́sẹ̀. ẹ bẹ́ yìí tọ̀ kò bí ọdí o. tó bá ti di àwọn. tó bá ti di àdè máa fẹ̀ mí àfa yín di. ẹ wo ẹyẹ fi sọ fún yín ìbọn tó fẹ́ lù wọ́n padà yín ni o. tó wà níbi tá a ti wọ́wọ́ òun ẹ padà yẹ àwọn. àfa kékeré ojú ẹni tí ọmọ jẹ kó wá pa mí. láti kẹ́ wá bí 6 million yóò ṣe pé ẹ má jẹ́ òdì kankan tó bá fi lè di 100 naira lásán àwọn ènìyàn yóò pa mí ni. àwọn tí èjì ti wà àwọn fìdá kúrẹ́ yẹn yóò ní pẹ́. ókè ó rẹ̀ fi inú kọ́ọ̀tì. abúlé kan wọ́n ní bẹ́ẹ̀ ti yẹ ẹ tó ń wo fóònù yín àbó ti sẹ́ndẹ̀ kò ríǹgì ni. àwa àsójú mi fọ ni ṣé o má dì ní sóhun kọ́ yìí ni. wà á tó nọ́mbà dá yìí. láì pé eré lòun láì pa ṣe bí báyìí nọ́mà àbí. agenda switch off. spa kí ni wàá wèrè. aládé. o ti ń wá ẹni wàá wáyẹn. wà á irú rọ́ọ̀kì formation wò lélẹ́yìí. àmọ́ tó ṣẹlẹ̀ ní pé ìgbà tó ti di pé iṣẹ́ yóò wọ́ọ̀kì bí a ṣe lérò yìí bóyá kẹ́mi fi kàn máa lọlé. ọ̀rọ̀ bá lè jọnu o. ó kì í o mọ́sẹ́tà ṣe yangan àbí. we are good at content kidnapper ayé iṣẹ́ táwọn ṣe tẹ́lẹ̀ nù. o mú jẹ wá fún wa sọ̀rọ̀ pé èèyàn easy láti kidnap ni o wá gbéra rẹ wá fún wa ẹ̀yin ọmọ ẹ pàkẹ́ ní sólulẹ̀. ìkéde wà ó dà pé wọ́n ló gbé eré láti bẹ̀rẹ̀ o eré láti bẹ̀rẹ̀ o ẹ mú sólulẹ̀ tó ẹ ṣe sùúrù ọ̀dà sáàni láti fi bẹ̀rẹ̀ kí ní ìwà. ìwà àti tani sọ̀rọ̀ mọ́sẹ́tà wá ṣe ni. gbá àwọn musa wá bá wà ní sẹ́tà ní sólulẹ̀. eré láti bẹ̀rẹ̀ àkú. sáàni láti bẹ̀rẹ̀. táyé wa sanwó yẹn àwọn agbowó yẹn lọ́wọ́ òkú ẹ̀. ọlọ́run ṣe wo ayé ẹ̀ bí ṣe. ẹjọ́ ta kí àwọn fáìtì wà ń kalẹ̀ ẹ mọ̀ rojọ́ ń bẹ̀ yẹn o. ṣèbérédú náà kọ́ la ń já látà ṣùgbọ́n àti káfíà náà ló rojọ́ ṣèbérédú tán ní ẹ̀tọ́ yìí náà ti tọ̀tán látẹ̀ nǹkan ṣùgbọ́n òun náà mò ń tọ́ lọ́wọ́ yìí. ẹ ṣàdá mi náà. bàbá jàbí ti ká kú kọ́ o. ẹlẹ́yà ẹ mú mọ́ra ẹ mú mọ́ra. owó ló yẹ kó lọ jẹ ẹni pé ní fojú kan mi. ṣáfi wọn yóò fẹ́. ẹlẹ́pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ àpàlàkù nítorí ọlọ́run ọ̀sẹ̀ tó kọjá ló sì ra gàrí àpò kan lọ́wọ́ mi tí ò tí ì fún mi lọ́wọ́ bá sì sanwó mi kó tó wá kú ọlọ́run bọ̀wọ̀ dá ọlọ́run. mo mọ̀ ṣe sì gbádùn báyìí. ó dúró tí kò sí tó ṣe ní. ìyàfẹ́ ẹ̀kú dọ̀kọ́ o àfọkọ̀ lèkèlèkè ń bọ́ ẹ̀kú dọ̀kọ́. afọ́sàkẹ́. bó ni àbá yẹn kiri. bó lè tò. ètò ń lọ wo àwọn mọ̀lú wọ́n ti pa mọ̀lú wọ́n ti ṣe gbogbo ẹ̀ tán àmọ́ owó wọn kú 5,000. àkàṣọ bá lásùn àbí. ìjà kẹ̀kẹ́ lọ́wọ́ mú mọ́ o. àbá yẹn kiri àmọ́ kan tó lọ pàṣẹ́ntéèjì tèmi kọ́. ṣàṣẹ sùúrù tó bá gbọ́ òun báyìí ètò yóò mọ dìde ní. sọmọ fọlọ ń gbọ́ lálẹ́ ọlọ́wọ́ nísìn ánàkúmọ la ẹkú ọ̀hún gbé gbé ọ̀hún ṣe báyìí wàhálà ìtẹ́lẹ̀ àbá ilé ẹkú èmi ò ní fọ́n kankan o. àbọ̀sẹ̀ ìgbésẹ̀ yìí yóò burú. ẹlẹ́ẹ̀mọ́ obìnrin ètò ọmọlú là ń sọ. ọjà gbèrè ni ọjà wọ ni. Assalamu alaikum. ẹ pẹ̀lẹ́ àfa kékeré ẹ pẹ̀lẹ́ ẹkún ògùn Ọlọ́run ẹjẹ máa mú mọ́ra ni sọrí méjì náà làgbà nítàgbà dà àtẹ̀ntọ́ dàgbà àgbà kan náà tí wọ́n ń bẹ òsì ní mọ̀ ẹ́ sọ̀yàn dàgbà téèyàn kan darúgbó lójijì
ó ti yé àgbà lọ́dà yín yìí ẹ wá já dúpẹ́ fọlọ́ ọlọ́run ọba yẹn múlé lọ́wọ́ àárẹ̀ kúnmùlà àjọmọ́ ránkà déédé ara wa náà ni èyí mi ilé ẹ pẹ̀lẹ́ ẹ pa àwọn ọmọ ara ìyá pẹ̀lẹ́ kò sì ní dáa ni ilé ayò ìyá kó fọmọ yìí kì í sopó màá ní ọmọ ọ̀bọ̀n lé ọ̀dọ̀ wa. ẹ̀dá lọ́jọ́ kó. ìyá yóò dáa fún. àárẹ̀ kúnmùlà ẹ pẹ̀lẹ́ ọlọ́run yóò dáa fún yín ẹni àlùbáríkà ẹ kú ìdílé lọ́mú. gbà níyẹ alhamdulilayi ẹ dákun ṣé ẹ ti ṣàdúrà kankan tẹ. bẹ́ẹ̀ ni a ti ṣàdúrà. ẹ ti ṣe. ẹ dáa náà ṣekú sí lẹ́sìn àdúrà tí ẹ níyọ àwa ni yàdúrà. ẹ bá yìí. má wọ tani. tó bá wá sọ ìgbẹ́jọ ìgbà tó bá yẹ kú sọ ìpọ̀ fún mi kẹ̀kẹ́ ọ̀sẹ̀ lẹ́mi dànù ní má wọ. àbá kékeré sọ́ọ̀tì náà má bínú. àbá mi dọ́kẹ́ lórí pé àbá kan ọ̀rẹ́ lérè ìwọ náà ní pẹ́ fún wọn tó bá ti kú ní ìfọ̀ lóúnjẹ. kò sí ní ìjà fún ọ. ìsibìrú wèrè wo èyàn fi kú lọ bí ẹni ìsibìrú ṣé wọn lè fi lọ́wọ́ kọ gbà. ẹjẹ mi yọ pé ètò bá tún ní ìṣe sùúrù lóyún wọn lè fi kó láì bàríkà àbá. ìṣe sùúrù kiri. alẹ́kùnmọ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ni o. lọ́nà wo. ṣé ẹ pé ìmọ̀ ẹ̀kọ́ wà wà bàtà mi ò tètè kú. dọ́kọ̀ ẹ̀kú tọ́wọ́ mi kẹ̀kẹ́ jẹ́ o. àìtọ́ tí ẹ náà ń jà fún ṣùgbọ́n já fi kú àfa rẹ̀ já fi tán ó ti yé gbàgbé rẹ̀ báwọn wọn náà máa kóra rẹ̀ bọ̀ ábà wọn á fi kú bá mi sí i. àbáyé bí a ṣàdúrà bẹ́ẹ̀. alalala kọ́ alalakùgbala náà ni. Allahu yarhamu Allahu yukrimu Allahu yab'asu fi azali surari Allahu yarhamu. àfa ìkéré àlífà àwọn ẹ̀yọ́ ọ̀dà o àìlè yóò pẹ́ lórí àlífà ó mọ̀wọ́ wẹ̀ wọ́n sì bá gbàgbé àṣà ni àbí kílò kéwù ilé àṣà nìkan òṣèlú náà bá fi sí ẹ jẹ́ bákéwù jẹ́ náà rè. èmi lè sọkú àpàlà fún yèmí kọ́ ọkọ̀ àlórí ẹ̀jẹ̀ ẹ̀yìn ní ẹ̀jẹ̀ ẹ̀bọ̀ ẹ̀jẹ̀ àbákọ̀ọ́ lè kélékè ẹ̀yìn ní ẹ̀jẹ̀ ẹ̀bọ̀ ẹ̀jẹ̀ alájọ́ bò ṣe parí àdínní lọ́wọ́ ní kú rẹ̀ àpòkà ni mo á gbà owó gàrí mo á gbà. àbákọ̀ọ́ lè kélékè ọ̀rẹ́ mi ó dà báwọn yóò kò bá ṣe làákàyè ṣé bẹ́ẹ̀ kí wọ́n ṣe làákàyè ni sókùmọ̀ ǹdẹ̀ bandage ni. yọ̀rá ètò. káìsì náà ló kù wọ́n ti kọ́ lẹ́fì. ẹ̀yin ìjàmọ́ ẹ farabalẹ̀ ọmọ bọ̀ bí ẹ̀fọ́kàn yé balẹ̀ mo ń bẹ yà yín kò yẹ kẹ́ ẹ fòyà ìwà níbí mi ọlọ́ni alájà ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi àwọn kan síwájú òun kó ná ẹ kó àfa kékeré dá. àfa kékeré dá. dáre. àfa kékeré. náà. yóò kọ́kọ́ bọ́ fa àgbákò wàhálà àmọ́ síwájú kí n tó bọ́ fa wàhálà ta ni ń ṣe wẹ́ẹ̀nì ta ni ń ṣe ìyàwó. wẹ́ẹ̀dì bò ó àṣọjọ́ mẹ́jọ àparí ọ̀fọ̀ rẹ nì à ń ṣe fìdáwò rẹ lẹ́yìn ni àbí ibo ni èyí rẹ̀ fìdáwò ó wọ́n gbé ẹ̀gbọ́ ó ti gbìyànjú ó ti pé gbogbo wa. fìdáwò pé àmì lórí tó báyìí àbá kékeré òwò sẹ́ẹ̀dì sáwọn kidnapper àmì ẹ̀rọ owó sẹ́ẹ̀dì fìdáwò pé àtọ́ báyìí àbá kékeré kí ló dé tó sẹ́ẹ̀dì owó sáwọn kidnapper. ayọ̀kùnrin lóòótọ́ mo rówó gbà 6 million ó sì pé àmútàwọn fẹlẹ̀ wùdí o mo yọ charges ọ̀dẹ náírà owó ti dí àwọn kidnapper àwọn ìrìnsà yìí pé tó fi lè di ọ̀dẹ náírà bí wàá so àwọn pààyàn. wọ́n wá wò pé tọ́ba kú kó fún wọn wọn ò ní dáwọ́ padà wọ́n ìtò ń pa fún ààrẹ àwọn ọmọdé ọdọ ọmọ yìí o wọ́n mọ dẹ̀rẹ́ o. akẹ́kọ̀ọ́ lèkèlèkè ẹgẹ́ tirẹ̀ o
tó bá sẹ́ni owó tí ò pé tó bá gbowó tán ó ìtúpa lókun mọ́lá ẹ̀. àwọn wá wò pé kókó ọmọ yìí ṣe é dà o. àti pé fìdáhùn yóò ṣòfò o torí táwọn kiri mẹ́bọ̀ bá pa lókun mọ́lá ẹlẹ́yà ni ó pa wọ́n orí àwọn ọmọdé lọ ìlú tẹ́ ń lọ. owó mú ọdẹ lọ́wọ́ yìí tí wọ́n bá lágbẹ̀yìn tẹ́yìn ṣe ohun gangan rẹ̀ àbí yóò ṣe é dáa ni. àgbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ orí pọ́wọ́ dímú ní márùn-ún ní òjò sẹ́yìn owó àfà kékeré. àfà kéke o sì bẹ̀rù ọlọ́run àsádúró owó yìí ń bẹ lọ́wọ́ rẹ lọ sàpò kan tèmi kí n mọ̀ lọ látàárọ̀. aláàdá sọ́yà lẹ́ sọ yìí what are you saying? You are talking about a valuable life soul. It's not important about money. Lẹ́yìn àpò kan owó ti rẹ̀ jù. pákìtì wọn ni pákìtì wọn. àwọn ẹlẹ́bi. ìyàwó ọ̀bọ̀dé pàdé àdínní àṣẹgbèsè yìí owó sì kù lọ́wọ́ rẹ̀. Yakulu owó mi dà. ẹlẹ́yà fọkàn balẹ̀ àṣẹbọ̀wò ló sọ pé òun ló 6 million gbà yìí àmọ́ ní tó kù àṣẹgbèsè rẹ̀ dákun èló ló wá kù ló 6 million. Ogun 5,000 orí. 5,000 nínú 6 million. Kí ló fi ṣe? Arata, àṣàkó mẹ́rin, àmọ̀lú. Mo sì kọ́wọ́ sínú ẹ́fọ́lọ́pù, mo sì pé báwa fá. ẹ dákun ẹgbẹ́ lọ́n tóbi. ọmọ ìyẹn ọmọlúwàbí ni ọmọ tó ṣe dáadáa nígbà tí àfáà rẹ ò ti kú mọ́ àdúpẹ́ fọ́lọ́ àfáà rẹ ọmọ rẹ àájà àbí ẹni tó kú ló ní òkú yìí kí ló kù mọ́ ká mọ́ lọ lẹ́yìn ọ̀kan ẹ̀sọ́lé. àwa ọ̀rẹ́ mi àpapọ̀ lékelèké àfàlà kúlì. o lè lọlé báwọn. lọ́nà wo ni ìfilé lọlé. olóhùn ti fún yín lówó ẹnfílọ́pù péjà tí mo tó rò pé mo ti kú nù ọlọ́run sì ti bá wa ṣe nísìnyí òkú mọ́ bá ń dáwọ́ ẹnfílọ́pù padà. àkókò bíi ni a ṣe akówó fún ọ sáà ṣe wútúbà ni. kí ló ń sọ fún mi jẹ́ kí n dá wútúbà padà fún ọ. wútúbà ò ṣe dá padà o ti lọ lẹ́nu o sì ti lọ. ẹyin má bàa mi sọ yìí àwọn da ilé ìpadà ní ilé dá padà torí kò so bàbá Ìjẹ̀bú. àlọ́ da ilé ìpadà. mo ní ilé dá padà. àlọ́ da kan padà. dáadáa ni. àbí dàda ń dédé ní. o sì mọ mí o. kó kú ní òṣùpọ̀rọ̀ kó di òṣì mẹ́ wà láì kọ́ bọ̀rọ̀ lè nígbà. o sì mọ tí mo lè bọ̀ bọ̀ ọmọ ilé kéwù tí mo lọ o. ilé kéwù lọ lọ. ọmọ pẹ́ sùnmọ́ láti dàda bí mo lọ. èmi gẹ́mẹ́rì káàsì ni mo lọ. ìyá mi ó sì wá káàsì rẹ lónìí. kájà bí ó tó wá dà láàrin èmi àti ẹ̀ ó kọ́kọ́ jà tàbí yà. tí n bá bọ̀ fà á ọmọ lọ fà á. ọ̀fọ̀ ó sì bà. àbá mi gbogbo yìí. ìgbésíkì má sọ mí di bọ̀bọ̀ tọ̀wọ́ èmi bọ́lá bọ̀ ọ̀nà ìgbà pa. àbá mi o sì ní gbọ́ pé yà á sí. ẹlẹ́gbọ̀lẹ̀ báwo ló ṣe wá ṣẹlẹ̀. àbá ìkéré ara ní mí wọ́n ná ní bí bàbá èso àwọn ná yàtọ̀ mi sí mi lára ó tiẹ̀ tó kan tó tiẹ̀ tún ní dáadáa láàrin wọn wọn pé mi dáadáa bí irun rere ni ó nà mí bí irun bí wèrè ni. ọ̀pọ̀lọ́. pẹ̀lú iribú wo ló ń sọ sọ́wọ́n náà kọ́ ló fà á ní. ó gbàgbé ìfisọ́dọ̀ àwọn kidnapper àràǹbá ní ọmọ ó gbàgbé àfa àfẹsọ́dọ̀ àwọn kidnapper. kí ló lè mú mi gbàgbé àfa mi kò lè ṣẹlẹ̀. bí kan kí n gbọ́. kò lè ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan sí. kò lè ṣẹlẹ̀. ìdẹ́gbọ́ yé. kò lè ṣẹlẹ̀. lè ti ṣẹlẹ̀. ẹlẹ́gbọ̀lẹ̀ I love you. àbáyé I love you too I love you too. àfàlà kúlì. ìyá nọ́ọ̀sì. ẹ káàbọ̀ ìyá nọ́ọ̀sì. eléyìí pọ̀ o. bí mo ṣe rí inú o. báwo lẹ ṣe wá ṣe tó fi wá pọ̀ tó báyìí. pàtàkì ní bàbá èso á. wá fọkàn balẹ̀ èmi ò tọ́jú yín tára yín ó sì yá àmọ́ ṣe ti sọ fún yín o. kékeré. pé mi ò gbowó kémi tó ṣiṣẹ́. èló lówó yìí. owó abẹ́rẹ́ 2,000 owó iṣẹ́ tèmi gangan 3,000 ní. àbáyé kiri gbogbo tí 5,000 tó kó fún mi náà fẹ́ gbà lọ́wọ́ mi o. láìsí lébi. ẹ̀yin lè san o ẹ̀yin lè san o. ìyá nọ́ọ̀sì lẹ́kùn tó náà lè gba 3,000 àbí 4,000. èmi ò lè gbà. alòkùnrin kò fún wọn náà ní. ẹ̀yin lè san sẹ́ àní lè san. alòkùnrin ọ̀sán lọ́gbẹ́ kan lé. kí ló rò. alòkùnrin ẹ̀dọ́gbẹ́ ní kó abẹ́rẹ́ kalẹ̀ ní pé ogun ẹ̀yìn fún wọn 2,000 mẹ́ta máa ń lọ. ẹ wo ìyá nọ́ọ̀sì ẹ mọ tí ó ṣẹlẹ̀ tẹ̀rí ẹ kó abẹ́rẹ́ kalẹ̀ àfa kékeré ògùn mi ẹ gba 2,000 ẹ mọ̀ lọ. ṣé àfa kékeré mọ̀ ń pàṣẹ wa ni. kí ló nídìí láti máa ń pa bísọ yín sójú yín pé kẹ́ ẹ fún yàn lábẹ́rẹ́ kó kí fún yẹn ń di lọ ni ẹ lọ́kọ̀ọ́ pa abẹ́rẹ́ kalẹ̀ fún ọmọ kẹ́yìn mọ̀ lọ. kò sí wàhálà tó bá ti jẹ́ ń tẹ́ ẹ fẹ́ nù. ìdí mo fẹ́ nù
owó tí ìdájọ́ ẹ̀ gba gbogbo 5,000 ọwọ́ mi tẹ̀. ayọ̀kùn làwọn ọmọ ogun tẹ́lẹ̀ ọ̀fẹ́ dí. ó nu o. ó nu o abẹ́rẹ́ nù ó nu. ẹ ṣeun adúpẹ́. bó bá sì gun ọ̀pá náà ni ọlọ́mọdé gun ayé pa. ẹ máa lọ àti mọ̀ ẹ̀rọ mi ìdájọ́ orí kọ́ bá yín ìyá nọ́ọ̀sì. àwọn kékeré kọ́ ọ́ bọ̀ mi lákòókò bá ń kó 2,000 fún wọn. yóò dáná ẹ gbà ẹ máa lọ àwọn tẹ̀lé gbowó lọ́wọ́ mi ẹ bá kọ́ òun padà. èdèrèdè ó mọ wọ́sọ̀ fẹ́ káàkiri. ìyá nọ́ọ̀sì. ọlọ́mọ kúkú jẹ́ ìgúnra yín pa. náà sànú yín owó ló jogun yín lẹ́sẹ̀ lébi. ẹ̀yin tí ẹ lẹ́mọ̀. ẹ ṣe àwọn kékeré ogun mi ìgbẹ́ lára wọn ẹnu lọ́lọ́run fi gbàgbé rẹ̀ jù bá ń lọ. àwọn kékeré àwọn ìdí ni o dákojú òní tí ọmọ sì fi bú o. ojú òní tí ọmọ gun mi lérí sán o. mo dùgbẹ́ ló gbọ́ lẹ́yà ṣe sùúrù ẹ ṣe sùúrù ìwé ìdí tí wọ́n yìí ń di ẹ kàn ṣe sùúrù. wọ́n gun mi lérí sán o. ìrìn yìí lẹ́yìn sán. ẹlẹ́hàlẹ́ ẹ̀kọ́ mọ̀ sí gbogbo wàhálà yìí àmọ́ lápò owó rẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ mi nǹkan sáà ń bínú ni. ẹ kò lè ṣe sùúrù. aláìkékeré ojú òní tí ọ o ojú òní tí ọ o wọ́n gun mi lérí sán o. ìnígun ilé ìsán kò lè ṣe sùúrù. aláìkékeré dákú pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìnígun ilé ìsán. iná o ará àdúgbò jáde o ẹ̀yin onílé jáde o iná o. àdúgbò iná wà. iná mọ́. ibi ìbàyìí lẹ wà ẹ ti gbọ́ kankan transformer tó wà lẹ́yìn yẹn àti ilé epo gbogbo ẹ̀ ló ti múná ń ti ń pinná fún yín báyìí ẹ wò ilé ti wà lẹ́yìn ilé yìí. iná bọ̀. ẹ tètè bóde ẹlẹ́hàádọ́ yìí tó jáde ọmọ mi jáde. iná ayọ̀kùnmọ̀lẹ̀ ọlọ́run wọ̀nyí sọ ọjọ́ bọ̀. àwọn kékeré wọ́n yọ bẹ́rẹ̀ sí mi àwọn kékeré ọmọ tó sọ wípé kí ló lè mú òun gbàgbé àpá àwọn kò lè ṣẹlẹ̀ ó ti tún ṣẹlẹ̀ ìdí ti bàjẹ́.